wèrè sún wèrè sún wèrè sún wèrè sún wèrè ti sún kọ̀gìrì alẹ́ ajá títí tí alẹ́ ajá débi tí ó yíjú sólówó àníbo tuntun sọ Bọ́lá Ahmed Tinubu ó ti wà ní ìkóríta mẹ́ta tí ń dààmú àlejò lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ àṣeyìí ń bẹ́lẹ̀ lẹ́wí kóhun arrest ẹ̀ àbí kóhun kúkú jẹ́ máa padà sí Germany kó má wálé mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ wọnrin lórí ètò ẹ̀rí ń bẹ o fídíò ẹ̀ wà tẹ́ wò ìrònú ti dorí àgbàkodò látọ̀dọ̀ bàbá wa Adéwọ̀lú Ọládọjà àti gbogbo àwọn ojúlówó ọba tó bẹ́lẹ̀ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kábíyèsí àṣẹ́nú jì inú jì o inú jì tẹ́ ẹ bá ti mọ̀ tó báyìí lọ́rọ̀ yìí rí yé àṣẹ́nú yín ò dùn sí ọ̀rọ̀ òmìnira olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Pékélépé arúgbó jẹ gbèsè ta ló máa san àdìsá ọmọ aládìkún bọ́ ọba rìn yá máa fura kó máa wẹ̀yìn. Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá bẹ́ẹ̀ bá fẹ́ jẹun ẹ tó tún rò lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá sùn ẹ má dijú méjèèjì. Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí Olúbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé báyìí lọ̀rọ̀ rí àbí ò rí bẹ́ẹ̀? Ọmọ Yorùbá ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ àṣàmọ̀ ẹ wá gbọ́ ìdí ohun tó fa àṣàmọ̀ tí mò ń pè yín torí wípé ẹ ti mọ̀ pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Àṣẹ́nú àwọn kan ò dùn sí lóòótọ́ ìran Yorùbá ibi tá a kọjú sí làwa máa ń kọjú sí a kì í wọ̀ tún ká máa wò sí ká máa wò hàn. Fúlàní là ń pè ní ọ̀tá wa àṣé àwọn tó tún fẹ́ẹ̀ ju Fúlàní lọ ń bẹ wọ́n ní kí wọ́n tún olóyè Sunday Adéyẹmọ gbé kí wọ́n dá òun náà padà síbi tí Kánú wà. Ọ̀rọ̀ lélẹ́yìí àbísọ lẹ́nu. Tinubu ti wá wà lórí ìkóríta mẹ́ta tí dààmú àlejò níbo ni kí n yà sí níbí ni àbí lọ́hùn-ún ta ló máa gba aṣíwájú lẹ̀ báyìí. Ìjẹ́ ìgbésẹ̀ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìjẹ́ kò ní lábùkún nú báyìí kò ní ní àbámọ̀ torí pé wọ́n bá pàpà padà wá gbé olóyè Sunday Adéyẹmọ gẹ́gẹ́ bí àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí bí wọ́n ṣe ń mú okùn tí wọ́n ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu yìí níbo la máa já sí. Ẹnìkan sọ pé Fúlàní ni rárá o àti Fúlàní àtàwọn tí ò Fúlàní lélẹ́yìí ó ti kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ gbà yín lásìkò wọ́n padà bọ̀ ẹ bá farabalẹ̀ wo fídíò yìí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Àṣẹ ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dánú dògiri àmọ̀yé nù. Abájọ tá a fi sọ pé olóyè Sunday Adéyẹmọ kí wọ́n máa sẹ́lẹ́sẹ́lẹ́ kó máa bẹ̀ẹ́ díẹ̀díẹ̀ torí pé ọ̀pọ̀ èèyàn ni ó fẹ́ kó lómìnira. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ẹ gbọ́ nǹkan tí àwọn ọba ilẹ̀ Ìgbò sọ nípa pé kí wọ́n mú olóyè Sunday àkókò kan ọ̀gá jù kan lọ láṣìírí bá tú òun rèé òun padà bọ̀. But having come now to Abuja and listened to Professor Mohammed Pate and his team, we are now more committed. So the traditional rulers of Nigeria will now go home and work harder than before.
But I must tell you, Mr. President, that personally, I don't feel very happy because you were not here in the morning. There were several speeches. We listened carefully. I listened to the opening address by His Imperial Majesty, the Ooni of Ife. And he was gingering all of us to work as a family, to work as a team, to see Nigeria as one. And then I felt maybe this is good. But when you look at it, this same Imperial Majesty is arranging to confer a very high honor on Sunday Igboho, who in my own part of Nigeria in the southeast, we see him as a counterpart of Nnamdi Kanu. And my brother, fellow royal father, the Imperial Majesty, does not seem to understand the pain in my heart when Nnamdi Kanu is in Sokoto. So, sir, the ball stops on your court. Bring this man out. If we don't want him in Nigeria, return him to Kenya or London, where they took him from. You see, some of us here have been asked to go and work, but the young people in the Southeast are so agitated. They can even beat us. They see us as sellouts. We come to Abuja, they may think we come to collect money. And then we keep quiet. So, sir, please do something about this. Do something about this. We cannot make progress in this country if we don't tell ourselves the home truth. There's no way. There's no way. Now, again, they were talking about Southern Traditional Rulers Committee on Health. And the eminent professor Patel was saying that this will become an annual event, what we are doing today, if I heard him correctly. The truth of the matter is that there is nothing like Southern Traditional Rulers Council. If you come here, Patel, and you give money to people on that basis, it's not correct. The South is not the North. We have a system. We need unity in diversity. So that people, so if you want to deal with us
in the southeast. If you have resources for us, give it to us. Don't give it to people who come and say, we are Southern Traditional Rulers Council. Democracy is a representative government. And anybody who goes to present himself without his people is not democratic. So get it. We think that we will do our best. Mr. President, we are going to support this health. Do all we can, but please listen to our cries. May God bless all of us. Ẹ káàbọ̀ padà. Mo rò pé ẹ ti gbọ́. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí ọba Eze Igbodusu àbí kí náà porúkọ kábíyèsí yìí sọ. Lóòótọ́ tá a bá ní ká wò ó, ohun tó fa sábàbí ọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá gbọ́ bàbá yìí dáadáa nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ rí wípé ó fi ẹ̀hónú ẹ̀ hàn ni, àbí kí wá nìdí tó fi ẹ̀hónú ẹ̀ hàn tèmi fi sọ wípé ọ̀tá pọ̀ ju ẹnìmì lọ. Òun ni pé gbogbo àwọn kábíyèsí yìí látìgbà tí wọ́n ti gbé Nnamdi Kanu, mélòó nínú wọn ló gbé ìgbésẹ̀ lórí òmìnira Nnamdi Kanu láti ọdún 10 sẹ́yìn, àbí tí ìmọ̀ bá ṣe àbí 11, 2015 títí di àsìkò yìí. Ó ṣe wá jẹ́ pé ní àkókò tí wọ́n gbìyànjú tí àwọn ọba ilẹ̀ Yorùbá pawọ́pọ̀ lórí pé olóyè Sunday Adéyẹmọ kì í ṣe ọ̀daràn náà, kò pààyàn, kò jí ènìyàn gbé, kò dèkílẹ̀ àwọ̀ ládùúgbò tó wà. Tó wá jẹ́ wípé ìgbà yẹn láti tí òmìnira yìí wá dé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ọ̀pọ̀lọpọ̀ ọba ìjíròrò, ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀. Ẹ má sì gbàgbé pé èmi á máa pariwo ẹ̀ látọjọ́ pípẹ́ pé kẹ́nikẹ́ni kó má fi Sunday Adéyẹmọ wé Nnamdi Kanu. Èròǹgbà wọn lọ́pàpọ̀, ìgbésẹ̀, ìrònú wọn, ọpọlọ wọn ò ṣiṣẹ́ bákan náà. Ẹ gbọ́, ọpọlọ olóyè Sunday Adéyẹmọ yàtọ̀ sí títí Nnamdi Kanu. Nnamdi Kanu kàwé, ọ̀jọ̀gbọ́n ni ó rìn jìnnà díẹ̀. Olóyè Sunday Adéyẹmọ kò láàyè láti kàwé púpọ̀, ṣùgbọ́n ka ọgbọ́n orí. Àwọn àgbààgbà wa, bàbá mi, ìyá mi máa kọrin kan nígbà ó wà ní táwa kéré, ẹ jẹ́ n kọ fún yín. Ó ní nígbà tí mo kàwé o, kí ni mo gbà lóṣù o. Nígbà tó kọ mí àtọ̀tọ̀ pé ọmọ ti kọ ọgbọ́n orí mi bí mo bá kàwé o. Mo ti kọ ọgbọ́n orí mi bí mo bá kàwé o. Ìwé ṣàgbà, ìwé dá lóòótọ́, ṣùgbọ́n ọgbọ́n orí ló jẹ́ dandan. Ọgbọ́n orí olóyè Sunday ní èèyàn lẹ́yìn ju Nnamdi Kanu lọ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, torí níbi tí Kanu wà, ìyẹn ní ilẹ̀ Ìgbò tó wà lọ́hùn, àwọn tó gba ti ò tó half, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ kó 90%. Gbogbo àwọn alágbára tó kù, àtolóṣèlú, àtọba, ìpòtúrútọ̀ ọba àmú 10% náà mú láàrin ọmọ Yorùbá. Nnamdi Kanu half, bóyá ló lè mú, bóyá máa mú kọ́tàṣà. Now, kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí mo ń sọ yìí ni wípé
kí ni comparison tó wà láàrin olóyè Sunday Adéyẹmọ àti Nnamdi Kanu? Kò ju wípé wọ́n jọ ń pè fún òmìnira orílẹ̀-èdè fún àwọn ẹbí wọn, fún àwọn èèyàn wọn, ṣùgbọ́n approach, ìgbésẹ̀, ìlànà, olóyè Sunday ó kàwé ṣùgbọ́n gbé lẹ́tà ó lọ fún United Nations. Nnamdi Kanu kàwé, ó decide láti máa declare online, kó máa declare, kó máa kó militia jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ nǹkan tí àwọn bàbá yìí sọ. Mò ń bọ̀, mo máa gbé yín débì kan. Kí ló fàdí ọ̀rọ̀ tí bàbá yìí fi sọ̀rọ̀? Kò ju wípé àwọn gbólóhùn èyí tí Ọọ̀ni of Ifẹ̀ sọ. Kí sì ni nǹkan tí Ọọ̀ni sọ téèyàn sọ rí? Ọmọ Yorùbá, ẹ bá ń farabalẹ̀ máa gbọ́. Ó ní kí wọ́n ṣiṣẹ́ pọ̀. After all, gbogbo wa láti rí PKM bó ṣe ń lọ, ìyẹn ni bí ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ. Àwọn àgbààgbà, àwọn bàbá sáà ti sọ láìmọye ìgbà pé kò sí ohun tó ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Bí ìgbà téèyàn bá ń ṣe sẹrímọ́nì, téèyàn bá ń sìnkú ni ọ̀rọ̀ Nàìjíríà jẹ́. Àmọ́ ìjọba ìkẹyìn tó wà ń bẹ̀ yìí tí ṣe Bọ́lá Ahmed Tinubu, tó sì ń ṣe ayẹyẹ pẹ̀tò bá ṣe pa màálù, tá a pàgbò, tá a pe léré, àwọn olórin bíi àwọn ọmọ K1, àwọn olórin tó lè kọrin ń bẹ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ní pàápàá tó jẹ́ látọ̀dọ̀ tiwa ni. Torí àwọn tó pa orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n ń retí pé pípa pátápátá là fọ́jú, kùnbọ̀kùnbọ̀ là dẹ́tẹ̀, ojú àfọ̀ọ̀fọ̀ tán, ìjà ní í dá. Kí la máa ṣe tí àwọn aráabí yìí, ìyẹn àwọn ọmọ Fúlàní yìí, tí wọ́n fi ní jẹ gbogbo àwa Yorùbá, Ìgbò, tí wọ́n fi ní jẹ wá máyé? Ọ̀rọ̀ tí Ọ̀ọ̀nìrìṣà sọ, kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, tí wọ́n sọ, tó mú ọ̀rọ̀ wá látẹnu àwọn Eze Ndigbo tí wọn ò tí ì lè sọ̀rọ̀ látọjọ́ pípẹ́. Pé wèrè sún, wèrè àwọn ti sún kàngìrì. Wèrè sún o, wèrè ti sún kàngìrì. A bá sì lé ajá dé kòríta kan, ajá máa yíjú sí olówó ẹ̀ pé ó ti jẹ́, ó lémi, mo padà, ó sú mi, mo bù ọ jẹ. Láìwo tó ń jẹ àti nǹkan tẹ́ni tó lówó ẹ̀ ti ń fún látọjọ́ pípẹ́ wá. Ọmọ Yorùbá, ṣé ẹ mọ̀ pé èmi á máa sọ, mi ò sì ní yé sọ pé kí là ń ṣe ní orílẹ̀-èdè tá a wà yìí? Ẹni mi ọ̀jọ́ ní èèyàn mi ò gbèyàn, ẹ̀yin lẹ sọ o, ẹ láàní fi wá láàrò lásán. Alárò náà rèé o, ẹ má jẹ̀jẹ̀ ń gbà yín lásìkò. Àbí kí ni ọ̀rọ̀ tí Ọọ̀ni sọ tó jẹ́ titun nínú gbogbo nǹkan tẹ́ ẹ ti gbọ́ yìí? Ẹ̀já wà ní ṣọ̀kan. Àwọn ní tòókọ́ máa fi olóyè Sunday Adéyẹmọ joyè, nítorí pé wọ́n wá fẹ́ ka Sunday gẹ́gẹ́ bí ọ̀daràn, gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí, gẹ́gẹ́ bí Boko Haram. Ǹjẹ́ lọ́dọ̀ tí ṣàgbésùnmọ̀mí lolóyè Sunday Adéyẹmọ? Ẹ bá ń farabalẹ̀, ẹ kọ́mẹ̀ntì, ẹ láìkì. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, torí bàbá kù nílẹ̀ yìí tó bá fi lọ pẹ́ tán lẹ́yìn eléyìí. Ẹ̀yin kábíyèsí, ẹ má jẹ́ ń tàn yín. Ẹ bá lẹ́ni tó bá gbọ́rọ̀ fún yín pé bíjọba mi bá gbàjọba lọ́wọ́ Bọ́lá Tinubu,
ayé yín máa dáa. Ẹ bá ti rí tí mútọ̀ bá ti ń bọ̀ wá sẹ́nu pálàsì yín, ẹ ní káwọn abẹsẹ̀ kí wọ́n palẹ̀ mọ́ bóyá kán lọ jù sínú kànga, torí pé ìyà ní ń bọ̀, ẹ ní jìyà yín kábíyèsí wa. Àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ jìyà ẹ tú sí. Ẹ ṣé mo dúpẹ́.